Mọ̀ríbà Olódùmarè ọba jíkí, ìbà Olódùmarè ọba jíkẹ̀. Ìbà kọ́dá tó dá tiẹ̀ sórí ewé. Mojúbà àṣẹdá tó dá tiẹ̀ sórí àjà. Mojúbà akíntètè dá tó dá tiẹ̀ sófurufú jàǹgà do. Oṣó ilé mojúbà orin mi, ajá ilé àjúbà. Tèmi wá júbà bàbá mi àmọ́ ikọ̀ ọmọ ogun ọ̀la. Mojúbà bàbá mi àmọ́ ikọ̀ ọmọ àjà tó ń tìrì àjà balẹ̀. Ọmọ awúgọ́gbìn ọmọ agùnfẹ̀ gírí. Simeon Láwuyì Ògúnnìran wọ́n bí mi ní oko wa. Ó jẹ́ máìlì kan tí rókù nígbèlè wọ́n ti bí mi. Orúkọ mi ò jù mọ́nà. Bá mi Láwuyì Ògúnnìran. Mo ní ẹ wá wò Ìbàdàn tí ń gbági mọ́lẹ̀ tí ń béèrè ìjà, ẹ wá wò Ìbàdàn tí ń gbági mọ́lẹ̀ tí ń lùlù ọ̀tẹ̀. Ìbàdàn ìlú Òjó, ìlú Ògúnmọ́lá, ìlú Ìbíkúnlé, ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọ̀wọ́ kẹ̀mbẹ̀ rébí ìjà. Àgbàlá Ògúnmọ́lá ti tó kòkò ó gbé sáré. Àgbàlá Ògúnmọ́lá ó jókòó wa bẹ́ẹ̀ lòmíì lọ. Olópinmọ̀ lé sọ̀bọ̀lọ́yọ̀kẹ́ ọmọ àríkẹ́yọ gbẹ́gàn. Òjò láàárọ̀ mi wẹ̀lẹ́ àrólú owó àrógbòjò. Láwuyì Ògúnnìran, àwọn nǹkan kan wà tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nípa rẹ̀. Ohun àkọ́kọ́ ni pé èmi gbọ́njúmọ̀ Láwuyì Ògúnnìran gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ àṣà àti ìṣe Yorùbá. Mo gbọ́njúmọ̀ èyí tí ó sì fi kọ́ àwa ọmọ wọn náà, gbogbo ọmọ wọn pátápátá ni wọ́n fi eléyìí kọ́. Mo sì mọ̀ Láwuyì Ògúnnìran gẹ́gẹ́ bí ẹni tí máa ń sọ nípa iṣẹ́ rere àti àtúbọ̀tán èèyàn nígbà téèyàn bá papòdà. Tẹ́ ẹ bá ka gbogbo ìwé Láwuyì Ògúnnìran, ní tó ń tọ́ka sí ni ìwàásù ni máa ń fìwé rẹ̀ sí. Oríṣiríṣi ni ìwé tí Láwuyì Ògúnnìran ti kọ, ṣùgbọ́n kí n tó dárúkọ àwọn ìwé tí wọ́n kọ, torí màá sọ dé àárín kan tí ó fẹ́ rújú díẹ̀. Ìdí nìyẹn tí mo fi gbọ́dọ̀ kó láti ilẹ̀. Àpèjẹ́ orúkọ Láwuyì Ògúnnìran ó ní Láwuyì, Ọláwuyì, Mùsọ̀bálájé, Ọ̀nàpẹ́pọ̀, Àyìndé, Símónì ni orúkọ ọ̀sàmì rẹ̀. Ó sì ń jówó labí. N tó jẹ́ ń dá gbogbo àwọn orúkọ yìí ni pé ìwé kan wà nínú ìwé tí wọ́n kọ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé òun ló kọ. Òun ni wọ́n ń pè ní Ẹrù Ìfẹ́. Orúkọ tí wọ́n fi síbẹ̀ ni Ọ̀nàọlápọ̀ Àyìndé lóókì rẹ̀. Ọmọ Rèmọ̀gún ọmọ Àyóyọ̀. Mo ní lónìí n ó relé bàbá mi, bàbá Láwuyì Ògúnnìran. Ire ní mo ògún ni yín ará alágbẹ̀dẹ ọmọ àwúkọ́gbìnrin, ibi àtàjẹ yín alágbẹ̀dẹ ọ̀ràn kọ́. Ire ló ti ń bọ̀ lọ mọ́kọ́ fún mi wá. Èmi náà ní mùsùbọ̀ lágbẹ̀dẹ fún ọmọ àgbẹ̀dẹ mi sùn lọ́nà tìrẹ. Èjìgbọ̀jọ́ ará alágbẹ̀dẹ, ẹ̀yin lọ́mọ rọ́wọ́ ń jọ alágbẹ̀dẹ ọ̀bá rọ́wọ́. Ẹ̀yin lọ́mọ fíná ń jọ alágbẹ̀dẹ ọ̀bá fíná. Tọlọ́kọ̀tọ̀ ládà wọ́n mọ rò lọ́nà oko wa ní róńfẹ́ ti mú mi nírìn jẹ. Èso ọ̀bá sọ ọmọ àgbẹ̀ kó fẹnu bo jẹ́wọ́. Ìbá mọ̀mọ́ pé yín alágbẹ̀dẹ ọ̀ránrin. Ìwé tí mo kọ ó tún mẹ́ẹ̀ẹ́dógún bí ìwé jù bẹ́ẹ̀ lọ. Wọ́n jù bẹ́ẹ̀ lọ. Láwuyì Ògúnnìran kọ àwọn ìwé kan kó tó di wípé Eégún Aláré jáde ní ọdún 1972. Àwọn ìwé tí wọ́n sì kọ síwájú wọ́n jẹ́ àwọn ìwé tí wọ́n tẹ̀ fúnra wọn, tí wọ́n ń tà fúnra wọn. Wọ́n kọ Àdùkẹ́ Alárùká, a lè rí ìyẹn mọ́. Wọ́n kọ Ìtàn bí Òṣùpá ṣe lọ sí ọ̀run. Wọ́n kọ Adédèwẹ̀. Wọ́n kọ Eégún Aláré fúnra rẹ̀ kó tó di wípé àwọn àjọ atẹ̀wétà Macmillan wọ́n atẹ́wọ́gbà ní ọdún 1972 láti tẹ̀ jáde. Lẹ́yìn yẹn wọ́n tún kọ Níbo láyé dorí kọ.
ìwé kan náà wà tí wọ́n kọ ní john tí wọ́n tẹ̀ fúnra wọn tí wọ́n pè ní bó láyà òṣìkà borí kú gáà kó o sòótọ́. Wọ́n tún kọ míì náà tí wọ́n pè ní ààrẹ àgò àríkúyẹrí. Wọ́n kọ ọmọ alátẹ̀ẹ̀lẹ̀kẹ̀. Wọ́n kọ ọlọ́run ọ̀màwàdà ẹrù ìfẹ́ àrò mẹ́ta àtọ̀run wá àtàrí àjànàkú ọ̀nà kan ọwọ́jà abínú ẹni igi wọ́rọ́kọ́ àtàwọn ìwé míì tí mo bá ní kí n kà lé ní èjì. Gbogbo ìwé tí Láwùyí Ògúnníran ti kọ tó ti wà lórí igbá títí di àsìkò yìí ó tó bíi 17. Ìwé kan náà ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn kan ń tẹ̀ lọ́wọ́ tí ò tí ì jáde. Nígbà tó bá jáde á kà mára ìwé tí Láwùyí Ògúnníran kọ náà ni. Bá mi o ìbá tètè dáyé ṣe bọ́ mẹ́ni mẹ́ta ni bá máa jẹ́ ìbájọ́ ọmọ alákà máa jẹ òwówó ìbájọ́ ọmọ onígúgúrú máa róhun wọ́n jẹ ìbájọ́ ọmọ alágbẹ̀dẹ máa bèrè ẹ̀mú máa finá ìbẹ̀ lẹ́nu lágbẹ̀dẹ bó finá wọn ló ṣeun nílé lágbẹ̀dẹ bó finá wọn ló ṣeun lé lágbẹ̀dẹ òfiná fìnà fìnà ó ń bẹ lẹ́nu lágbẹ̀dẹ. Bá mi o ẹ ò ní tẹ́ ẹ ò ní tí ẹ ò ní róńgbé sọnù bí ó ṣe bí ọmọ àgbà yín ọ̀dàlẹ̀. Mo bẹ̀rẹ̀ ní iléèwé ní olóko abúlé wa. Mo bẹ̀rẹ̀ níbẹ̀ títí mo kúrò níbẹ̀ mo lọ sí Methodist school Pèdítì mo lọ bẹ̀ ìjàmbá tútù Pèdítì. Lẹ́yìn tí mo kàwé lóríṣiríṣi tán mo dàgbà sí Ìbàdàn. Mo ṣiṣẹ́ ìwé ìròyìn mo ṣe gbogbo ọdún 17 ni mo fi ṣe olóòtú ìwé ìròyìn. Mo gbé Èkó mo gbé gbogbo ilẹ̀ Yorùbá nínú mo tó jẹ́ kéní mo débẹ̀. Mo kọ́ àṣà mo kọ́ ìjẹ́rẹ́ ní àárín gbogbo rẹ̀. Ó jẹ́ nǹkan ní kúkúrú. Mo ṣèmọ̀ tí mo lè ṣe láti bí ọdún láti ọdún tí mo ti dáyé ó jẹ́ November 1, 1935. Àwọn Yorùbá máa sọ pé èdìdì tí a mú di ìrókò olúwéré ara ló fi san. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ Ọ̀jẹ̀ládé rí nítorí pé gbogbo bí ó ti ń pidán kiri tí ó sì tún kọ àgbákò tí ó ga níbi aré tó òkìkí rẹ̀ túbọ̀ ń kàn sí ni. Èyí tí ó mú kí àwọn ènìyàn máa sọ pé aláré bíi tiẹ̀ sọ̀hún. Ohun tí ó mú kí òkìkí rẹ̀ máa kàn tó bẹ́ẹ̀ náà ni pé bí ó ti ń da èrè tí ó ń da ọ̀nì tí ó sì ń yí lọ́wọ́ tó bẹ́ẹ̀ náà ni ó tún borí ìṣòro náà gẹ́gẹ́ bí akọni aláré. Kì í ṣe lọ́dọ̀ ènìyàn ìlú nìkan ni òkìkí Ọ̀jẹ̀ládé ti kàn bẹ́ẹ̀ ṣùgbọ́n títí dé ọ̀dọ̀ gbogbo baálẹ̀ àti ìjòyè ìlú gbogbo ni. Èyí ni ó sì fà á tí ó fi jẹ́ pé jákèjádò àwọn ìlú wọ̀nyí ni wọ́n ti gba Ọ̀jẹ̀ládé gẹ́gẹ́ bí àgbà nínú aláré. Nígbà tí Bóláyà Òṣìkà jáde mi ò tí ì dáyé ṣùgbọ́n Láwùyí Ògúnníran pè mí jókòó sì sọ fún mi Bóláyà Òṣìkà borí kú gáà kó o sòótọ́ làpèjá rẹ̀. Ìwé pélébé ni. Ìgbà tí ìwé yìí jáde ó di tí wọ́n ń tà káàkiri wọ́n ń polówó ẹ̀ kiri lágbolágbo lé sáńtà. Ẹyọ kan nínú ìwé yìí ni alàgbà
Adébáyọ̀ Fálétí rí òun làwọn jókòó lé lórí tí wọ́n fi kọ ìwé, òun ló tì wọ́n tí wọ́n fi kọ ìwé tiwọn tí wọ́n pè ní Basọ̀run Gáà. tó ìgbà tí ìwé Fálétí ti jáde tí wọ́n pè ní Basọ̀run Gáà ọ̀pá-bò láyà òṣìkà. so bí àárín yẹn ṣe rí nù. nítorí pé Láwùyí Ògúnníran jẹ́ òǹpìtàn, ó kọ oríṣiríṣi àwọn ìwé ìtàn eléyìí tí wọ́n kọ fún àwọn ìdílé kọ̀ọ̀kan. fún bí àpẹẹrẹ wọ́n kọ ìwé ìtàn ìwádìí ilé Láńlóyè, wọ́n kọ Takínjídé, wọ́n kọ ti oríṣiríṣi bẹ́ẹ̀. ṣùgbọ́n ìwé ìtàn Ìbàdàn kan wà tí wọ́n kọ tó fi hàn gẹ́gẹ́ bí òǹpìtàn ní tòótọ́ nípasẹ̀ ìwádìí ẹ̀ tí ṣe ìwádìí mọ̀kànúùwé, ìwádìí ojúkojú ni. wọ́n pe ìwé yìí ní Ìbàdàn Mèsì Ọgọ̀, kìnìún ilẹ̀ Yorùbá. ìgbà tí wọ́n kọ ìwé yìí tán, bí mi ò bá ní sí ọdún 1966 ni wọ́n kọ tán. ọba Ìbàdàn ìgbà náà Àmínù ni ó buwọ́lù. àtìgbà náà níwé ti ní ìdojúkọ ńlá lórí gbígbé jáde kó tó di wípé wọ́n wá ṣe alábàápàdé olóògbé Richard Akínjídé. àwọn méjèèjì pàdé ní detention nígbà tí Láwùyí Ògúnníran jẹ́ olóòtú ìwé ìròyìn, nígbà tí ètò ìdìtẹ̀gbàjọba ń ṣẹlẹ̀ tí wọ́n gbé gbogbo wọn tí wọ́n mọ́lé, tí wọ́n bẹ̀ ni wọ́n ti pàdé. bí wọ́n ṣe pàdé wọ́n sọ̀rọ̀ nípa ìtàn Ìbàdàn. Akínjídé sì jẹ́ nìkan tó fẹ́ràn ìtàn. títí di bá a ti ń sọ̀rọ̀ yìí kò tí ì sí ìwé kan ṣoṣo tó sọ nípa ìtàn kan gbòógì nípa ìtàn Ìbàdàn. ìmọ̀ tẹ́ bá lórí ọ̀fẹ́ àti ka ìwé Ìbàdàn Mèsì Ọgọ̀ tí Láwùyí Ògúnníran sọ, àwọn kókó kan ń bẹ tí Láwùyí Ògúnníran mẹ́nubà tí mi ò tí ì bá pàdé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìtàn Ìbàdàn tá à ń ní lónìí. ibẹ̀ ni wọ́n ti yànnà náà pé Ìbàdàn tá a wà yìí kì í ṣe Ìbàdàn àkọ́kọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe Ìbàdàn kejì, Ìbàdàn kẹta la wà yìí. wọ́n sì sọ nípa oríṣiríṣi oríkì tí a fún Ìbàdàn tí àwọn èèyàn máa ń kì í tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. ẹlòmíràn sọ wípé òun ọmọ Ìbàdàn lòun, ọmọ Ajẹ̀gbìn yó, ọmọ Ajẹ̀gbìn jẹ̀kára hun. kì í ṣe bá a ṣe ń kí Ìbàdàn ní karambà ní èèyàn ló lè jẹ̀gbìn tán tí ó tún jẹ̀kára hun lé. bó ṣe yẹ kí wọ́n máa kí ni ọmọ Ajẹ̀gbìn yó, ọmọ àfikàrà wọn fọ́ọ̀rì mu. àtàwọn ọ̀rọ̀ míì tí wọ́n máa ń pè pé wọ́n máa ń pè Ìbàdàn ní Ìbàdàn lẹ́mọ̀ mọ́ Láyípo. wọ́n á ní Láyípo yìí pé àjíǹde ni, pé èké ni wọ́n ń pè bẹ́ẹ̀, eléyìí tí ò sì rí bẹ́ẹ̀. Bowers Tower tí ń bẹ ní Bẹ̀rẹ̀, níbi tí àwọn òyìnbó ajẹ́lẹ̀ tí wọ́n kọ́ ilé ìṣọ́ wọn sí, tí wọ́n ti máa ń wo gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Ìbàdàn níjọ́un, nítorí pé stẹ́ẹ̀pù tí wọ́n yí síbẹ̀ olóbìrípo ni. téèyàn bá ti wá ń lọ yóò dàbí ìgbà téèyàn wà lójú kan náà, yóò mọ yípo títí tí ó fi dókè téńté, kò ní mọ̀. ibẹ̀ ni wọ́n pè ní Láyípo. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yìí pé ìran Ìbàdàn wọ́n sọ Yorùbá pọ́nbélé, eléyìí tí wọ́n fi sọ Adélábù John, olóṣèlú John, di Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́ẹ̀sì nínú Peculiar Mess tó sọ. ibẹ̀ náà ni wọ́n ti mú Láyípo. ibẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ náà ti gbàgbọ́ pé ọ̀nbẹ́nu ìwé ìtàn Ìbàdàn tí Láwùyí Ògúnníran kọ, ìdí tá a fi ń pe Kúdẹ̀tì ní Kúdẹ̀tì. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ń pè mí, wọ́n sọ wípé ikú díẹ̀tì ni. ṣùgbọ́n mo sọ fún wọn wípé òyìnbó ajẹ́lẹ̀ tó wá wo bẹ̀ tó débi odò torí pọ́ dọ̀tí tó ní this place is too dirty, ìyẹn yí nípa ìró àfetíyá ni wọ́n fi sọ di Kúdẹ̀tì. bẹ́ẹ̀ náà ló rí nípa oríṣiríṣi àwọn orúkọ agbègbè míì ní ilẹ̀ Ìbàdàn. ní kíkún, ọ̀rọ̀ kan náà tó wà tí ń jà nínú àwọn ìtàn Ìbàdàn kan pé nígbà tí wọ́n fẹ́ tẹ́ Ìbàdàn dó, pé babaláwo tó dífá ọ̀sẹ̀ méjì pé ó jẹ́ abuké, pé Ifá sì béèrè abuké pé ní kí wọ́n fi rúbọ kí Ìbàdàn lè bá máa fẹ̀ sí. ṣùgbọ́n nínú ìwádìí
tí Láwùyí Ògúnníran ṣe àti òye tó yé mi náà ní bí wọn bọjọ́ orí mi ṣe mọ̀ yìí, kò sí ẹsẹ̀ ifá kankan tí ó béèrè ètùtù, tí ó béèrè ẹ̀jẹ̀ èèyàn tàbí ẹran ara èèyàn. Lẹ́yìn ìyẹn kò sí bí babaláwo ń ṣe fẹ́ ya aláìmọ̀kànmọ̀kàn tó tí ó kira rẹ̀ mẹ́bọ. Nítorí náà kò sí ìrúbọ kankan tí wọ́n ṣe fún Ìbàdàn tó fi hàn wípé wọ́n gbọ́dọ̀ fi àbùké rúbọ tàbí pé wọ́n fi àbùké rúbọ. So ìwé ìtàn Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ yẹn jẹ́ ìwé tó yẹ kí gbogbo èèyàn ò ní lọ́wọ́. Mo ṣe ni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ò tíì ní lọ́wọ́. lẹ́yìn èyí ni ọ̀jẹ́ fún ìyàwó rẹ̀ ní owó díẹ̀, ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ìlọ́yà oníbodè àpòmù. Lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ọmọ náà yí òkètè tí ohun èlò ìpidán wọn wà nínú rẹ̀ sóde, wọ́n taárù, wọ́n sì tẹ̀lé ọ̀gá wọn. Dáṣọfúnjó àti Ìyádùn ní ìyàwó ọ̀jẹ́ ṣì wọ́n sọ́nà díẹ̀ kí wọ́n tó padà. Bí wọ́n ti fẹ́ padà ni Ìyádùn ní wo ìpàkọ́ ọkọ rẹ̀ lọ, tí ó sì ń fẹ̀sà kí ní mẹ́sàn-án mẹ́wàá. Ó ń sọ pé, baálé mi, ọkọ mi, ìrèmọ̀gún ọmọ àwùṣẹ, ìrèmọ̀gún ará ìlàgbẹ̀dẹ, ọmọ awórin tún ran. Ọ̀jẹ̀ lárínáká ọkọ Ìyádùn ní eléégún. Báre bí àdánilógún ọdún o, bárajò àdánilọ́gbọ̀n oṣù. Ọ̀jẹ̀ lárínáká ń lọ kò dàgbà kan. Ọ̀jẹ̀ lárínáká dákun má gbàgbé mi. Ọ̀jẹ̀ lárínáká ọkọ Ìyádùn ní eléégún. Orímọ̀ògùn jẹ́ ọmọ ní ìyànlè. Ọmọ kẹrin káàkáà wọn ò dẹ́gbẹ̀jọ ọkọ. Tẹ̀mítà ìtẹ̀ wọn ò dẹ́gbẹ̀fà. Kíkẹ́tà ìkẹ́ wọn ò dẹ́gbẹ̀ẹ́dínlógún. Ìrèmọ̀gún ará ìlágbẹ̀dẹ, ọmọ àwòrán tó yan. Ìrèmọ̀gún ọmọ jágilẹ́gbò ṣoògùn. Ọ̀jẹ̀ lárínáká dákun má gbàgbé mi. Ọ̀jẹ̀ lárínáká Ìyádùn ní eléégún. Ọ̀jẹ̀ lárínáká dákun má gbàgbé mi. Ọ̀jẹ̀ lárínáká bó dájú ó ṣe rántí ilé. Ọ̀jẹ̀ lárínáká dákun má gbàgbé mi. Orímọ̀ògùn jẹ́ ọmọ ní ìyànlè. Báre bí àdánilógún ọdún, bárajò àdánilọ́gbọ̀n oṣù. Orímọ̀ògùn jẹ́ ń lọ kò dàgbà kan. Ọ̀jẹ̀ lárínáká ọkọ Ìyádùn ní. Bíyàwó ti fẹ̀sà bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ báyìí tán ni ọkọ náà fi ẹ̀sà dá lóhùn báyìí pé, òótọ́ ni, bẹ́ẹ̀ náà ni, ojú òní ọtí òní tẹ. Èmi légún aláré àbí ìkókó létí aṣọ. Èmi lọ̀jẹ̀ lárínáká ọkọ Ìyádùn ní. Orímọ̀ògùn jẹ́ oko lẹ̀mí àgbẹ̀. Ìyádùn ní o, dákun má yà lẹ́yìn mi. Bí kò sígi lẹ́yìn ọgbà wíwo ní wó. Ọlọ́run ọba kúkú ń bẹ lẹ́yìn awakọ̀ mu, aláwùrà bí ń bẹ lẹ́yìn ajẹwàsùn. Kò ṣegi kò ṣekù mọ́ ń bẹ lẹ́yìn alágídí. Ìyádùn ní o, dákun má gbàgbé mi. Ìgbàgbé ṣọ̀rọ̀ wọn kò léwé lórí. Ìgbàgbé ṣàfùmọ́ wọn ò regbò múlẹ̀. Ìgbàgbé ṣòṣà wọn ò láṣẹ pẹ́pẹ́yẹ. Ìgbàgbé oníṣe mi ṣọ̀rẹ́ mi. Bí mo dájú wọn ṣe rántí ilé. Nínú ìwé tí èèyàn gbọ́ kọ, ọ̀kan náà ni ó gbowó. Bí eégún alẹ́ bí ti jẹ́nu, ó jẹ́ ìwé kan tí ó borí. Ó fi ẹ̀sà hàn, ó fi gbogbo ọmọ Yorùbá gan-an wọ́n fi hàn gẹ́gẹ́ bí àṣà ẹnìkan ni. Nígbà tó ń kọrin, eégún ó ń kọrin, ó ní adé alẹ́lẹ́ nílẹ̀ lọ, àdó
kan ò gbé ní léwé tó ràbí ilé inú ìwé eégún adarí náà ni ẹ ti kọ́ nígbà tí eégún yìí kò bí ládé bàbá rẹ̀ nígbà bàbá rẹ̀ ní ìdáyò ní ábí nígbà ábí òun náà kọ́ sí eégún alẹ́lẹ́ iná ló pa lọ tìlù tí bàbá ẹ̀ wà ó kọ oríkì rẹ̀ kóòkì ni bàbá pè mí pé ọmọ àwọn ni. so ìbáṣepọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni Túbọ̀sún Ọládàpọ̀ àti Láwùyí Ògúnníran tí wọ́n sì ń ṣe di òrọ̀ yìí. Adébáyọ̀ Fálétí ó dàgbà díẹ̀ ju Láwùyí Ògúnníran lọ ṣùgbọ́n ẹ lè rí àárín wọn tí Láwùyí Ògúnníran ọba sọ̀rọ̀ nígbà míì ẹ̀gbọ́n ènìyàn máa sọ báwa ṣe gbọ́n jùmọ̀ ni àìmọye ọ̀rọ̀ sí ní èmi àti Adébáyọ̀ Fálétí náà jọ sọ́ngbà ayé wọn gẹ́gẹ́ bí bàbá sí ọmọ kódà ó wà nínú àkọọ́lẹ̀ pé tẹ́ ẹ bá ka eégún aláré dáadáa nígbà tí eégún aláré wà ní aládàtẹ̀ Adébáyọ̀ Fálétí ló fa Láwùyí Ògúnníran lé iléeṣẹ́ àtẹ̀wétà máa pín náà lọ́wọ́ tí wọ́n gbà nímọ̀ràn tí wọ́n ṣagbátẹrù rẹ̀ tó fi di tí gbogbo ayé ń rí lóde òní nítorí náà kì í ṣe àwọn òǹkọ̀wé nìkan pé Mọ́ládẹ̀jọ Òkèdíjì ó sì kú bí oṣù kan tí bàbá papòdà èmi àti wọn sì sọ̀rọ̀ nígbà dògbò gan tí wọ́n ti darúgbó tí wọ́n ti ń gbẹ́nu lé 90 wọ́n sì wà Láwùyí Ògúnníran wá láti Ọ̀yọ́ tó wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́ kì í ṣàwọn nìkan pé máwọn òṣèré kọ̀ọ̀kan òṣèré tèmi gbọ́njúmọ̀ dáadáa tí wọ́n jọ lájọṣepọ̀ ó ní Lérè Pàímọ́ Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ tí Lérè Pàímọ́ ṣe àti Oníkòyí tí Lérè Pàímọ́ ṣe kò sẹ̀yìn Láwùyí Ògúnníran ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ìgbà kan wà tí wọ́n fẹ́ ya sinimá Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ wọ́n kọ ìtàn yẹn dé àárín kan Ọlá Ọmọnìtàn ló darí ẹ̀ wọ́n wá kọ́ dàárín kan ìtàn náà ó dàrú mọ́ wọn lójú nítorí pé ìtàn tó ṣẹlẹ̀ nítòótọ́ ni wọ́n ní láti gbé ìwé ìtàn wọ́n gbé wá sọ́dọ̀ Láwùyí Ògúnníran Láwùyí Ògúnníran ló wá bá wọn tún tò tó bá wọn tún ìtàn yẹn kọ tó bá wọn tún ìtàn yẹn ṣe títí di ohun tí wọ́n ń lò lónìí bákan náà ló ṣẹlẹ̀ nínú Oníkòyí bí ìwé ìtàn yẹn náà tún ṣe dàrú wọn ò tiẹ̀ dúró kọ́ dàrú wọ́n dìídì kó gbogbo ìtàn yẹn wá sọ́dọ̀ Láwùyí Ògúnníran tó Láwùyí Ògúnníran mo wà ń bẹ̀ kì í ṣe pé wọ́n sọ fún mi Láwùyí Ògúnníran ló bá wọn tò lẹ́sẹẹsẹ nígbà wọn tò lẹ́sẹẹsẹ tán mo jẹ́ kan lára àwọn tó tẹ̀lé wọn lọ sí ibùdó eré ibi tí wọ́n ti ya eré yẹn ní Lálùpọ̀n Ayọ̀ Ògúnmọ́lá ló darí ẹ̀ nígbà náà so ìbáṣepọ̀ tó wà láàrin Lérè Pàímọ́ Láwùyí Ògúnníran àtàwọn òṣèré míì kì í ṣe kékeré. Bàbá Láwùyí Ògúnníran ìrẹ̀mọ̀gún ara ìlágbẹ̀dẹ ọmọ awọ́rin tó ríran ọmọ kẹ́mi kẹ́ẹ̀kẹ́ wọn ò dẹ́gbẹ̀jẹ ọkọ tẹ̀mítẹ̀ ìtẹ̀ wọn ò dẹ́gbẹ̀fà kíkẹ́ dáìkẹ́ wọn ò dẹ́gbẹ̀ ìdínlógún ìrẹ̀mọ̀gún ọmọ àyọyọ ìrẹ̀mọ̀gún ọmọ jágilẹ́gbòṣoògùn ìrẹ̀mọ̀gún ọmọ ìlágbẹ̀dẹ ọmọ awọ́rin tó ríran ó ń bọ̀ ní èlò pọ̀kọ́ fún mi wá èmi náà ní mùsùlùmí fárágbẹ̀dẹ ìrẹ̀mọ̀gún ọmọ àyọyọ̀ ṣe bẹ́rù oníire nírọ̀bẹ ìwọ̀fà kí o ní aragbada ẹ̀hún bíbí inú ẹni rẹ̀ ẹ̀mùṣẹ́délé ni wọ́n rà ní tèmi bí ó sì rè àròkọ bí ó sì rè àròyẹ̀nà bí ó sì rè agòdìdìgbòlógbò ẹrù ṣáájú àgbàwọrin tó jẹ́wọ́ yóò mọ̀ pé yín alágbẹ̀dẹ òròyìn gbogbo wọn náà ń gbé wáńdé tí múrin jẹ má tún wá kí bàbá wa lọ sílé Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun Ògbómọ̀ṣọ́ máa gbogbo jà Ògbómọ̀ṣọ́ máa gbogbo tẹ̀lúdó Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ni wọ́n máa fogun ṣòwò ṣe Ògbómọ̀ṣọ́ máa jí létí bájílété bá jí ibi
ibi iṣẹ́ ọwọ́ rẹ̀ ní lọ èso ọjà bẹ́nìkan ràn mẹ́yà lọ máa jí létí wọn ṣáàjẹ́ kiri. ìpèníjà tí ń dojú kọ ẹni tó ń kọ̀wé òun náà ni àwọn atẹ̀wétà. Àwọn atẹ̀wétà ti jẹ́ èrè mọ́ eléré lọ́wọ́. Nígbà téèyàn bá ṣèwé jáde tó ṣe wípé ìdá kan nínú ìdá mẹ́wàá tí wọ́n bá tà ni ẹni tó kọ̀wé ló lẹ́tọ̀ọ́ sí. Síbẹ̀síbẹ̀ ìwé tẹ̀ jáde tẹ́ ti ń tẹ bíi 20,000 tẹ́ ń sọ fẹ́ni tó níwèé pé 2,000 lẹ tẹ̀ jáde ṣe mọ̀ pé wọ́n ti jèrè mọ́ eléré lára. Gbogbo eléyìí ó máa ń da omi tútù sí òǹkọ̀wé nínú. Nígbà tó bá kọ tán tí ò rí owó tí ó fi jẹun ó máa ń fa ìfàsẹ́yìn kì í fúnyàn ní okun àti agbára láti kọ ìwé míì. Yàtọ̀ fún yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà àti nílẹ̀ aláwọ̀ dúdú àrùn tí ń ṣe wá ni pé àìkàwé. Ẹnìkan sì ti sọ wípé bí wọ́n bá fi àlùmọ́ọ́nì pamọ́ sínú òwe tí wọ́n fi lé ọmọ aláwọ̀ dúdú lọ́wọ́ wọn ò ní í ṣí wò. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí àìmọ̀ kàwé wa kò jẹ́ kí àwọn tó ń kọ ìwé kí wọ́n tà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni tó ti kú ni wọ́n ń kú láì lówó lọ́wọ́. Àwọn tó sì wà láàyè wọ́n wà láàyè rẹ bá rí wọn gan ipò tí wọ́n wà àánú wọn ó ṣe yín. Fún àwọn ìpèníjà àti ìdojúkọ tó wà ní ọ̀nà àbáyọ tí mo rò yìí pé ó lè wà àkọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìjọba. Kíjọba ó ṣe àgbélárugẹ lílo àwọn ìwé àti kíka ìwé fún àwọn ọmọ iléèwé. Ọ̀nà àbáyọ kejì ni kí gbogbo èèyàn lẹ́bílẹ́bí àti lájọlájọ àti nílé ìwé kí wọ́n gba àwọn ọmọ wọn níyànjú láti máa ka ìwé. Ọ̀nà kẹta sì ni kí àwa gangan fúnra wa ká máa sọ èdè abínibí wa sí àwọn ọmọ wa. Ó jẹ́ ìyàlẹ́nu fún mi nígbà tí mo rí pé nínú kòríkúlọ̀ ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí ọ̀ranyàn ni ẹni tó bá ń ṣe lítírẹ́ṣọ̀ òyìnbó ọ̀ranyàn ni ó gbọ́dọ̀ ka ìkan nínú ìwé Shakespeare. Ta ni Shakespeare táwa ní nílẹ̀ Yorùbá yìí? Fágúnwà ń bẹ ńbẹ̀ àtàwọn míì bẹ́ẹ̀. Ọmọ mélòó ló lè sọ wípé òun mọ tí ń bẹ nínú Igbó Olódùmarè? Àká kí ló dé tíjọba náà pa ní dandan pé ní lítírẹ́ṣọ̀ Yorùbá o ìwé Fágúnwà kan ó ṣe pàtàkì tàbí ìwé àwọn bàbá ìtọ́kọ wa lẹ́kọ̀ọ́. Sẹ́rédè Yorùbá èdè tó ti fẹsẹ̀ múlẹ̀ ni kò sí lọ sí oko ìparun. Ṣùgbọ́n láwọn agbègbè kan ó ṣeé ṣe kí èdè Yorùbá kọ́mọ́dé ń tà ń sọ mọ́. Ó ṣeé ṣe kí èdè Yorùbá kó ṣe ìṣípò rọ́pò kó lọ sí àwọn agbègbè kan. Àwọn agbègbè tí ó ti kú ò tí n bá sọ yọ yà yín lẹ́nu. Àwọn agbègbè tí ó sì lọ jókòó sí tí mo bá sọ yọ yà yín lẹ́nu. Ó ṣeé ṣe kí èdè Yorùbá sísọ tá a bá kíyèsára kó kúrò ní àárín àwọn ìran Yorùbá. Nítorí pé Yorùbá tá à ń lò lóde òní Yorùbá àdàmọ̀dì ni. Yorùbá tó ti ọwọ́ àtẹsẹ̀ bọ inú èdè míì ni Yorùbá tá à ń lò láyé òde òní. Tí a bá ń sọ Yorùbá ìjìnlẹ̀ àwọn ọmọ wa sìn wọn mọ nǹkan tí à ń sọ mọ́. Èdè tí wọ́n ń sọ fún bí àpẹẹrẹ bẹ́ẹ̀ bá bí ẹlòmíì yóò ní sáṣẹ́. Ẹ lè rò pé dé Yorùbá ni nítorí pé ó ṣe fàmì sí lórí ṣùgbọ́n kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kò sí inú èdè Yorùbá. Àwọn òyìnbó wọ́n sì ti ń gba ipò lọ́wọ́ wa. Nítorí náà ó ṣeé ṣe kí èdè Yorùbá kó di tí wọ́n ń sọ nílẹ̀ Amẹ́ríkà. Ó sì ṣeé ṣe kọ́lọ̀mọ́jà rírú àsìkò bẹ́ẹ̀ tí àwọn òyìnbó wà máa kọ́ wa ní Yorùbá nílẹ̀ wa. Ìmọ̀ràn tí mo wá lè gba ìjọba ni wípé Babátúndé Fáfúnwá nígbà tí wọ́n jẹ́ alákòóso ẹ̀kọ́ nígbà kan rí wọ́n ṣe àwọn ìgbésẹ̀ kan tí wọ́n ti ń kọ́ àwọn ọmọléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ṣe pé èdè abínibí ni wọ́n fi kọ́ wọn títí tí wọ́n fi dé iléèwé sẹ́kọ́ndírì. Ó sì ràn wọ́n lọ́wọ́. Àìmọye ọmọ ìgbà náà ni ló ṣe wípé ó lè sọ òyìnbó ṣáká ó sì lè sọ Yorùbá ṣáká. Tí ìjọba bá lè dá padà pé èdè abínibí wa tá a mọ̀ sí mother tongue tí wọ́n bá lè máa fi kọ́ wa. Nígbà tẹ́mi wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ a ṣe ìbágbépọ̀ ẹ̀dá
tí wọ́n pè ní family living. A ṣe ìmọ̀ nípa sáyẹ́ǹsì tí wọ́n kọ́ wa lédè Yorùbá ṣùgbọ́n ní ìsìn wọn ò kọ́ ọmọ mọ́. Àwa gan tá à ń bímọ ọmọ tá à ń bí iléèwé èdè èbó là ń fi sí, owó gọbọi ni wọ́n ń gbà lọ́wọ́ wa. Àwa gan ò tiẹ̀ tó bọ́mọ wa bá sọ Yorùbá ńlé látò mọ́ gbá lẹ́nu pé stop that, don't speak vernacular. Èdè tiwa la wá sọ di vernacular tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So ó wà lọ́wọ́ mi, ó wà lọ́wọ́ yín, ó wà lọ́wọ́ ìjọba. Àwọn tó ń ṣiṣẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ń ba èdè Yorùbá jẹ́, wọ́n ń bà á jẹ́ púpọ̀. Àpẹẹrẹ ni irú yìí tí mo sọ tán ń sìn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ wípé òṣùgbà, ẹlòmíràn sọ pé òṣùbà. Eléyìí tó sì tọ̀nà ni òṣùgbà. Intaasu tí a ń gbà ní òṣùgbà. So mo gbé òṣùgbà ràbàndẹ̀ pé fún ẹgbẹ́ àtẹ́lẹwọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ti ara Láwùyí Ògúnníran dìde, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jàǹfààní lára rẹ̀, ṣùgbọ́n kò sí kankan nú àwọn àwùjọ yìí tó rò ó tẹ́ máwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ èdè Yorùbá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun pé ẹ ti ẹ̀ jẹ́ ká fún ní àmì ẹ̀yẹ. Mo jẹ́ ọ̀kan nínú àwọn adarí ẹgbẹ́ àtẹ́lẹwọ́. Mo jẹ́ ọ̀kan lára àwọn olùtukọ̀ ẹgbẹ́ àtẹ́lẹwọ́. Mo jẹ́ ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ àtẹ́lẹwọ́. A wá bí pẹ̀lú àkòrí àtẹ́lẹwọ́. A wá síbí lónìí láti wá fi àmì ẹ̀yẹ fún òǹkọ̀wé wa pàtàkì Ọláwuyì Ògúnníran. Ẹgbẹ́ àtẹ́lẹwọ́ jẹ́ ẹgbẹ́ kan tí a dá sílẹ̀ ní 2017. Kí ni ìta dá ẹgbẹ́ ìkalẹ̀? A dá ẹgbẹ́ ìkalẹ̀ fún gbígbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Ọ̀kan lára àwọn àfojúsùn wa náà ni pé kí a máa ṣe ìgbélárugẹ ìwé kíkọ Yorùbá àti láti máa jẹ àwọn èèyàn nípa, láti máa fún wọn ní ìmísí, láti máa kọ àwọn nǹkan ní èdè tiwantiwa. A rí i pé ní àwùjọ wa àwọn ọmọ wa ò sọ èdè Yorùbá mọ́, kò sí kóríyá fún èdè Yorùbá, àti pé èdè Yorùbá ti ń lọ sí oko ìparun, ó ti ń lọ sí, ó ti ń di nǹkan tó yẹ pé àwọn èèyàn ò gbé lárugẹ mọ́. Eléyìí jẹ́ nǹkan tí ó kọ ní lóminú púpọ̀. Ìdí èyí ni a fi dá ẹgbẹ́ àtẹ́lẹwọ́ kalẹ̀. Eléyìí náà ni ó jẹ́ kí a gbé ètò kan gbòógì kalẹ̀ níbi tí a tún máa ṣe àmì ẹ̀yẹ fún àwọn òǹkọ̀wé, àwọn ògbóǹtarìgì òǹkọ̀wé èdè Yorùbá. Kí nìdí tí a fi fún àbáyé ní àmì ẹ̀yẹ? Ìdí rẹ̀ pọ̀ púpọ̀. Àkọ́kọ́ ni pé ẹni tí a bá pè ní òǹkọ̀wé ní àwùjọ ó jẹ́ ní pàtàkì tó yẹ kí àwọn yẹn pọ́nlé. Ẹ̀kejì ni pé bàbá yìí ti kọ́ṣẹ́, wọ́n ti ṣiṣẹ́ ribiribi ní àwùjọ wa tí kò sí kóríyá, kò sí nǹkan kan tó jẹ́ bí pé bóyá ó kàn wọlé ní àbí nǹkan ló ń wọlé. A wá rí i pé àwọn tó ti ṣiṣẹ́ ribiribi nípa kíkọ́ wa ní èdè, àṣà àti ìṣe Yorùbá, àwọn tí wọ́n ti kọ́ṣẹ́ tó lámìlaka ní àwùjọ wa, kí ni a fi lè jẹ́ kíkóríyá kílákílá lè fi fún wọn? Kò sí nǹkan tá a fún wọn tó máa tó nǹkan tó ń ṣe fún wa. Ṣùgbọ́n àwọn náà gbìyànjú pé ká tiẹ̀ fún wọn ní àmì ẹ̀yẹ kí wọ́n fi rí pé amóore. Ìdí èyí ni a fi wá ní òní láti ẹgbẹ́ àtẹ́lẹwọ́, gbogbo wa táwọn aláyẹ ẹgbẹ́ àtẹ́lẹwọ́, láti wá fún bàbá yìí ní àmì ẹ̀yẹ. Bí ó tilẹ̀ jẹ́ pé kíní tí a ṣe yìí ó lè má tó, ṣùgbọ́n àtìyàn náà ń gbìyànjú láti rí pé a yẹ wọn sí, a sì ṣe àpọ́nlé wọn. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́ yín, ọmọ yín yóò mọ̀ yín. Àmín. Bí a ti rí àrọ̀ mú ọ̀run mọ́. Àṣẹ. So ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ fún Láwùyí Ògúnníran ní àmì ẹ̀yẹ. Nǹkan tẹ́sí máa dáwọ́lé yóò máa jẹ́ àkọ́kọ́ nú rere láti òní lọ. A ti kọ orúkọ yín sínú ìwé ìtàn, ẹ ní dẹni ìgbàgbé, ayé ò ní gbàgbé yín. Iwájú lọ̀pọ̀ ìbìtì ré sí, iwájú lẹ́ẹ̀ máa lọ o. Mo ń lọ tí 100. Bẹ́ẹ̀ni. Ó ń dá mi lójú, ẹ̀yin ó jù bẹ́ẹ̀ lọ. Àṣẹ. Lórúkọ Jésù, ẹ jù bẹ́ẹ̀ lọ. Àṣẹ.
yóò lè bẹ́ẹ̀ ni àṣẹ òdùgbò ọlọ́run yóò lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó lè ẹ dìde ẹ mọ̀ bá ẹ ṣe wa ó máa wà tẹ́ bá lè darapọ̀ mọ́ wa torí kárìnkà pọ̀ iye ni iye. a mọ̀ rí yín bá ẹ ṣé mo dúpẹ́. ẹ̀ka òrókòrókò kó gbàgbé ilé ẹ jẹ́ ká relé ilé là ń lọ àjò kan ò gbéni kó dàbí ilé.